àwọn kan ní táwọn bá ti dijú báyìí páwọn sùn, ìbálòpọ̀ ní lójú oorun. Kí lo nílò láti ṣiṣẹ́ yìí? Ohun àkọ́kọ́ tó o nílò wọn ni tí Yorùbá ń pè ní fùfú òkun. Wọ́n ní kí ní jẹ́ fùfú òkun? Ìwọ lọ sọ́dọ̀ ìwéléwé ọmọ, ohun rèé, Ọlọ́run fẹ́ ra fùfú òkun. Tó o bá ti ra fùfú òkun yìí, sórí tó wà nínú ẹ̀ yìí ni wàá ha, wàá fi ike tó wà lẹ́yìn ẹ̀ yìí wàá fi nílẹ̀. Wàá wá lọ yóò kúnná. Tó o bá ti lọ fùfú òkun tó bá ti kúnná, ìwọ fi ṣúgà díẹ̀ sí, tó bá ṣe máa ń jẹ ṣúgà tó, lọ ṣúgà díẹ̀ kọ́ lọ mọ́. Tó o bá ti lọ ṣúgà mọ́ fùfú òkun yìí, tó o bá ti fẹ́ sùn, ìwọ máa tọ́ díẹ̀ lá nínú ẹ̀, ìwọ máa tọ́lá. Wá po díẹ̀ mọ́ òrí tàbí kó dà sínú para tó fi ń para, kó mọ̀ fi para kó tó sùn. Gbogbo tí ń jáde lẹ́dùnmáà rẹ̀, ohun tó ń pè ní ìbálòpọ̀ ojú oorun ló sì dá láyé rẹ̀. Ó wá fẹ́ pè mí fún nǹkan míì, tàbí ọ ronú pé bàbá oníyàn ó yá ẹ ràn wá lọ́wọ́ fún nǹkan yìí, pè mí sí nọ́mbà yìí 09065636184. Kí ire àlàáfíà kó má fi ọ sílẹ̀ o, láṣẹ lẹ́dùnmáà rẹ̀.